أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Aki Ọlọ́run. Allahu Akbar. Ìkẹ́ Ọlọ́run àti ìgẹ̀ rẹ̀ fún Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Mo fi Ànábì náà, bàbá wa tòní, bàbá wa Mudirul Markaz. Adamallahu hayatahu. Àlàáfíà tí ó pé tí ò ní padà di àáfíà. Ọlọ́mọ́sàbà ṣe fún bàbá. Àmín. Bàbá wa Alfalla. Adamallahu hayatahu. Mo ti àtàrà tiwọn. Mura'atan lil waqt. Mo kí kalẹ̀ al-ulama al-a'yan al-a'lam tí Ọlọ́run ní kí a bá wọn lórí ìkàlẹ̀. Rijalun fil ma'arifi hum jibalun. Àwọn mọ̀mọ́ wa látọ̀dọ̀ bàbá wa Alátẹ̀dá. Rijalun fil ma'arifi hum Mo rò pé àwọn náà ni wọ́n tún wọlé bọ̀ wáyìí. Rijalun Afáwa olú ọmọ ẹ mọ̀ ṣàgbákò oríire. ma'arifi hum jibalun. Gbogbo dárù pátá ló ti pé síbí. Rijalun Bẹ́ẹ̀ bá yọ ọmọ dáadáa lọ́hùn ni àmọ́ ní rí wọn. Mọ̀wúlánà Sheikh Hasan. fil ma'arifi hum jibalun. Akíwọlé àwọn ìyá àlùbáríkà. إليهم ينتهي كل فتخار. Bí jòkó bá ti rí báyìí, èyí tó dáa ni kí gbogbo àwa kéékèèké yìí ká máa wòran àwọn àgbàlagbà ká sì máa mú ẹ̀kọ́ lára wọn. Allahu Akbar. Torí gbogbo àwọn tí wọ́n wà níkàlẹ̀ yìí iza jumi ala ashrafu. إذا جمع الأشراف في كل بلدة. Bàbá wa mufti gbogbo ìlú Àlímọ̀ṣọ́. إذا جمع الأشراف Kí ló yẹ ká sọ pé a fẹ́ máa sọ wájú wọn? في كل بلدة. Bàbá wa àgbà níkàlẹ̀. Nígbà tí bàbá wa Alátẹ̀dá tún wọlé. أفضلهم من كان للخير صانعا. Èmi gan ni wọ́n jẹ́ ká máa pè ní Zunuraini. أفضلهم Torí bàbá Alátẹ̀dá tàná iqtabastu minhu nuran. Wala mu'azzal aqtabis nuran lọ́dọ̀ bàbá Alátẹ̀dá tòní náà. الله. Bàbá Alátẹ̀dá tàná òun náà ni tòní. إن شاء الله. Umura 2021 kìí ṣe yìí tá a lọ gbẹ̀yìn tí mo pàdé wọn ní Umura. Bàbá yẹn wá ń sọ fún mi pé ẹ̀yin ò tí bẹ̀rẹ̀ iṣẹ́, gbogbo bẹ́ẹ̀ ti sọ pé ń lọ káàkiri tó ẹ̀ tí bẹ̀rẹ̀ iṣẹ́, ẹ ṣáà máa ṣàdúrà kẹ́mi àwọn àgbàlagbà yín ogun. الله. Torí tí máa ń ṣe yín níbi kí gbogbo wọn ti tán kẹ́yìn wá jòkó sáyé wọn. Ẹ rí i pé tí wọ́n bá tán lásìkò táyìn fẹ́ kí wọ́n tán yẹn ẹ̀yin ló tán pẹ̀lú wọn ni o. الله. Ẹ wo bàbá wa Kéwúlà níkàlẹ̀ bó ṣe wá mọ àṣírí tí àfáwa olú ọmọ ń lò. Ṣé Al-Qur'ani ti sọ fún wa pé a'udhu billahi minash shaitonir rajim. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Gbogbo àwa ọ̀dọ́ lónìí bá a ti rí lẹ̀ là ń tẹ̀. Àwa torí pé ilẹ̀ fẹ́. Àwa bẹ̀rẹ̀ sí ní rìn bó ti wù wá. Àwọn wo ni wọ́n múlẹ̀ dúró? ألم نجعل الأرض مهادا. Ọlọ́run gbé wá an tariqil istifham
ألم نجعل الأرض مهادا أما الاستفهام المستعمل هنا يفيد التكرير. ألم نجعل الأرض مهادا. àwọn bàbá yìí ní ẹ̀yin kékèké tẹ̀ ń jáde tẹ̀ ń sọ̀rọ̀ yìí ẹ̀rí pélé tẹ ẹ̀kàn ń rí bó ti wù yìí. ألم نجعل الأرض مهادا. lóòótọ́ àwa ti tẹ́lẹ̀ àwọn bàbá yẹn ti da gbogbo ọ̀nà wọ́n ti dọ̀dà sí wọ́n ti rò pé yẹn máa rìn lọ. ألم نجعل الأرض مهادا. àmọ́ tí ó máa jẹ́ kí wọ́n sì máa ṣẹ́kù tá a ti gbọ́dọ̀ ṣàfẹ́kùrú bàbá wa Kéwúlà tá a ti gbọ́dọ̀ ṣàfẹ́kù Maulana Sheikh Hamza àti gbogbo orú wọn bẹ́ẹ̀ ni pé walijibala autada. walijibala autada. ọlọ́run máa ma ẹ̀dá láwùlà lìjìbáàlù la tazalu al-ardu tataharrak. walijibala autada. gbogbo àwọn àpáta tá a máa wò tá a máa rí àpáta yóò dédé wá o ó mú ilẹ̀ dúró ní o. walijibala autada. àwa ni a wà lórí hardu ta kàn ń rìn lọ tá àti ẹ̀ mọ bó ti jẹ́ ká rìn àwọn jìbáàlù tí wọ́n ń jẹ́ àwòtádù fún wa. walijibala autada. bàbá ẹlòmíì ò sùn ó wá rò pé òun lòún mọ̀ ẹ́ ṣe. walijibala autada. ìyá ẹlòmíì àwẹ̀ nígbà ní gbogbo ìgbà owó tó ọba tún fi ránṣẹ́ sí wọn wọ́n tún pín káàkiri ọ̀dọ̀ àwọn àgbàlagbà torí tiẹ̀. ó wá rò pé wọ́n lọ́mọ ẹ̀ ṣe. walijibala autada. tó bá fi 10,000 ránṣẹ́ sí ìyá mi pé ìyá ẹgbẹ̀rún mẹ́wàá yẹn fi jẹun tó sì mọ̀ pé wọ́n ti wà lórí haridu yóò máa wá wá àwọn jìbáàlù káàkiri pé owó tọmọ yín fi ránṣẹ́ sí mi nì ó ní fún yín ẹ bá fi ṣàdúrà. alam naj'alil arda mihadan walijibala autada. ẹ wo bàbá wa alátàdánù àwọn jìbáàlù ni tí wọ́n ti mú haridu dúró lẹ̀ fáwọn ọmọ tẹ́mi tún gbà pé lílọ tí bàbá yẹn lọ lásìkò ìgbà táwa rò pé wọ́n lè lọ wọ́n ti parí iṣẹ́ yẹn kan tó lọ tí wọ́n bá parí iṣẹ́ yẹn wọ́n ní lọ. walijibala autada. èyí tó wá kú bẹ́ẹ̀ ni pé ńgbà tí àwọn ń jẹ́ jìbáàlù fún àwa lásìkò tiwọn yìí tó yẹ sí pé àwọn náà là á máa ń pè wọ́n bá yíwọ́ tán a mọ àwọn tá à ń pè bí ọba tí yíwọ́ tán gan ọmọ kan lọ lè báyà rẹ̀ pé ẹ̀dùn ọ̀nà kí lẹ̀ ń ṣe láyé gan látijọ́ yìí níjọ́ tí à ń ṣe 85 years birthday ọmọ yìí wá ní kí lẹ̀ ń wò láti 85 ní méjì débi tẹ káàdé yìí tọrọ wo ò tí ì lójútu ìyá ní gbìyànjú ọlọ́run ni ò tí ì jẹ́ kí gbìyànjú omi ó wù èmi ò gbà pé ń gbìyànjú gbogbo tí wọ́n bá ń gbà yẹn lọ lè gbà á ó náà gbọ́dọ̀ ṣoríire ìyá wa fún lésì pé tí n bá gba gbogbo tí wọ́n ń gbà tó sì gba gbígbà tó wá ṣoríire tó wá ṣe rí gbígbẹ̀yìn rẹ̀ ńkọ́. Allah. àmọ́ àwọn bàbá yìí wọ́n gbàgbàkúgbà wọ́n sì ń bọ́ lọ́hùn sọ̀rọ̀ láàrin wa wọ́n ṣí tí wọ́n mọ́ tiwa àmọ́ kókó ọ̀rọ̀ tí àfàwọn àlùbáríkà ń sọ fún àwa tìsí ni pé àwa tá ń fẹ́yàwó tá ń bímọ nísìnyí àpalẹ̀mọ́ kalẹ̀ fáwọn tá ń bí àwa ń palẹ̀mọ́ ara tiwa ni. Allah. bàbá wa palẹ̀mọ́ ara tiwa débì kan ìgbà tí làákà ìwà ò bá sọ jí pé àwọn tí mo bí kalẹ̀ yìí àpalẹ̀mọ́ kalẹ̀ fún wọn kí ni wọ́n dé bá ọjọ́ ó ti lọ́ngbà náà subhana rabbika. rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin.